Ẹ káàbọ̀ lónìí sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ní ti àkókò yìí, a ó máa sọ̀rọ̀ nípa lẹ́tà tí ó gbẹ̀yìn àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà wo ni à ń sọ̀rọ̀ nípa ẹ̀? Òun ni lẹ́tà yí. Lẹ́tà yìí, òun ni lẹ́tà ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n, lẹ́tà ìkarùndínlọ́gbọ̀n nínú àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí ni ó gbẹ̀yìn àwọn álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí ni a mọ̀ sí lẹ́tà yí. Òun ni ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn kọ́nsọ́náǹtì èdè Yorùbá tí ó ṣe pàtàkì. Kọ́nsọ́náǹtì méjìdínlógún ló wà nínú èdè Yorùbá. Ọ̀kan nínú wọn náà ni lẹ́tà yìí jẹ́. Ó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn lẹ́tà alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí, bí àwọn kọ́nsọ́náǹtì yòókù, kò lè gbàmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé kò ṣiṣẹ́ aránpè. Bákan náà, lẹ́tà yìí kàn lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá, ó lè wà láàárín, àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá nítorí pé kọ́nsọ́náǹtì pọ́nbélé ni. Bí a bá sì tẹ̀lé òfin fọ́nọ́lọ́jì èdè Yorùbá tí ó wí pé kọ́nsọ́náǹtì kì í gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá, a rí pé yí kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá. Inú onírúurú àwọn ọ̀rọ̀ Yorùbá ni a ti lè bá lẹ́tà yí pàdé. A lè bá pàdé nínú yànmùyánmú, a lè rí nínú yẹrí etí, bákan náà ló wà nínú yẹ̀rì. A tún lè bá pàdé nínú Yemọja. Ǹjẹ́ kí là ń sọ? A ní pé lẹ́tà yí òun lẹ́tà tí ó gbẹ̀yìn nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Lẹ́tà yìí kò lè gbàmì ohùn lórí, kò sì lè ṣiṣẹ́ sílébù. Ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀, ó lè wà láàárín, àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá. Ǹjẹ́ bẹ́yìn bá fẹ́ kọ́ èdè Yorùbá síwájú àti síwájú sí i, ẹ yẹ̀ wá wò lórí àwọn ayélujára wa, lórí Instagram @Yorùbá Clinic, lórí Facebook Yorùbá Clinic ni à ń lò, lórí Twitter Yorùbá_Clinic, tó bá jẹ́ lórí YouTube à ń lo Yorùbá Clinic TV. Ẹ̀rọ ayélujára wa ni www.yorubaclinic.com. Níbẹ̀ ni ẹ ní àǹfààní àti darapọ̀ mọ́ wa kí ẹ kọ́ èdè Yorùbá síwájú sí i. Ǹjẹ́ kó tó dìgbà míì tí a máa pàdé, èmi Ọlárìnwájú Àyìndé Ọláìyá wípé ẹ wà ní àlàáfíà.